CCTV, AI embedded cameras, and those security drones that you saw that Governor Kitamba recently procured, and our gallant officers who went into. ẹ̀yin èèyàn mi ẹ wò ó fídíò tá a kọ́kọ́ wò níbẹ̀rẹ̀ yẹn drone nìyẹn o drone kì í ṣèlú òyìnbó o nàìjíríà ni ìyẹn ní Enugu state eléyìí tí gọ́vnà wọn Peter Ubah tó rà sí Enugu state wá tó bìlí pé bí gọ́vnà ìbò ṣe ra drone yẹn ó tó wá ṣe street light níbi street light kọ̀ọ̀kan CCTV camera ó tún wà ń bẹ̀ ṣé ẹ mọ̀ pé bí ìlú òyìnbó ṣe ríre tó fi jẹ́ pé olè òkàn lè wá jà nílé tàbí ládùúgbò anyhow nítorí pé àwọn náà mọ̀ pé CCTV camera ó wà tí wọ́n fi máa mọ́nítọ̀ ẹni tó bá jalè òun ni gọ́vnà yìí òun ló ti bẹ̀rẹ̀ sí í ṣe sílùú ẹ̀ yìí o ohun tó wá jọ mí lójú jù nínú kinní ni wípé ṣé ẹ mọ̀ pé this Enugu state governor òun gba security vote tóun gbà ẹ wo nǹkan tóun fi ń ṣe ẹ wo nǹkan tóun fi tiẹ̀ ṣe àwọn gọ́vnà wa nílẹ̀ Yorùbá àwọn náà ń gba the same security vote ẹ wá mọ̀ nǹkan ní gbogbo àwọn president tó ti jẹ láyé Tinubu yìí òun ni àwọn gọ́vnà náà gbowó tó pọ̀ jù láyé Tinubu òun ni àwọn gọ́vnà náà gbowó tó pọ̀ jù bẹ́ẹ̀ ni federal government ó fún àwọn governors lówó tó pọ̀ ní this time around ẹ wo security vote ti Enugu ẹ wo nǹkan tán fi ṣe wọ́n ra drone wọ́n ṣe street light wọ́n wá tún fi CCTV camera sí ara street light kọ̀ọ̀kan now ẹ wò tó bá jẹ́ pé irú Ọ̀yọ́ state wọ́n ní drone ni nígbà tán gbé ọmọ ẹ wò àwọn ará ibí yìí wọ́n lè rin ìrìn 10 minutes nígbà tí wọ́n fi máa mọ ibi tán wà wọ́n lè rìnrìn 10 minutes nígbà tó fi máa mọ ibi tán wà bẹ́ẹ̀ ni iṣẹ́ tí drone ń ṣe nìyẹn drone míì máa ń rìn bíi 10 miles sókè ìmíì wà tán fi máa ń ju bomb now ẹ̀yin náà wo nǹkan tí gọ́vnà yìí ṣe ẹni kidnappers tó bá fẹ́ wọ Enugu tàbí tó bá fún wọn lọ́wọ́ pé kidnappers wọ ibì kan tán bá sọ area ibi tán wọ̀ drone yìí náà fi máa mọ́nítọ̀ wọn gbogbo bọ́n ṣe ń rìn drone yìí náà fi máa mọ́nítọ̀ wọn drone yìí náà fi máa mọ́nítọ̀ wọn gbogbo ìrìn tán bá rìn kò ń ṣe pé kánṣẹ̀ sọ pé àwọn wá bandit kiri níbì kan kò nídìí pé wọ́n wá wọn kiri drone ló máa mọ́nítọ̀ gbogbo bọ́n ṣe ń rìn tó bá jẹ́ drone tó wá ń ju bọ́ǹbù ni níbikíbi tó bá wà tó bá ju bọ́ǹbù ẹyọ kan síbẹ̀ àti ẹni tí wọ́n jí gbé àti bandit gbogbo wọn máa sá lọ bandit á gbàgbé pé òun jí èèyàn kan gbé everywhere máa scatter kó tó di pé àwọn security ìlú yẹn wọ́n máa lọ síbẹ̀ torí pé àwọn security ìlú yẹn tó fi máa dé ibẹ̀ níbi tí àwọn tí ajínigbé tó ti jíyàn gbé because drone yẹn ó máa wà lókè ó máa rí everything èmi wà tán fi ń ju bọ́ǹbù ó possible kó jẹ́ pé lè tán fi ń ju bọ́ǹbù náà ní Enugu state ni wọ́n rà yìí so ká ní irú Enugu state náà ti jí àwọn tó wọ́n jí gbé l'Ògbómọ̀ṣọ́ gbé ni pẹ̀lú drone yìí lọ́jọ́ kejì láàrin 30 minutes wọ́n á wá àwọn ọmọ yẹn rí wọ́n á wá wọn níbi táwọn bandit yẹn tán wà wọ́n máa wá wọn wọ́n dẹ̀ máa ṣó ẹ̀ ní security room wọn tẹ bá wo ibi tán kọ bíi green sí kinní kan níbi fídíò tẹ wò níbẹ̀rẹ̀ yẹn that is control room ṣe rí níbi táyé lajú dé drone gangan is the major security equipment táwọn èèyàn ń lò wọn ò fi bẹ́ẹ̀ lo sójà mọ́ pé bí akí sójà lọ tákù no wọ́n sì ń lo sójà o ṣùgbọ́n drone gangan ni wọ́n ń lò láti fi tákù àwọn bandit insecurity tó bá ti jẹ́ pé inú gbóná wà tàbí àwọn tó ń gba bọ́dà wọlé táwọn ẹni bá ti ń wọlé báyìí ni wọ́n ti máa wò wọ́n nínú security room wọn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti máa wò wọ́n pé ó yá ibo leléyìí àwọn wo ló ń wọlé bọ̀ yìí ìbọn rèé lọ́wọ́ àwọn eléyìí kan tó wá carry out assignment gangan bọ́ǹbù ti dún ìlú tàbí country tó bá ti ní drone àwọn bandit ò kí ń wọbẹ̀ anyhow wọ́n ń wọbẹ̀ anyhow because drone míì máa wà suspended sínú òfurufú lọ́hùn tó jẹ́ pé wọ́n lè rí táwọn bandit bá dẹ̀ ti rí pé irú àwọn state báyìí wọ́n nírú àwọn drone yẹn ẹ̀rù máa bà wọ́n pé ibi táwọn fẹ́ rìn sí àfi tó bá jẹ́ pé kínní yìí àwọn tó wà ní control room àfi tó bá jẹ́ pé wọ́n gbàbọ̀dè ni wọ́n máa sọ fún bandit pé ẹ má gbà bí ibi ní kẹgbà
àfi bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ pé àwọn tó wà ní control room o pé wọ́n gbàbọ̀dé o nìkan ni wọ́n fi ní rí wọn mú. So ní ẹwọ́rú Enugu state yẹn náà tán bá gbọ́ pé bandit wọ̀bì kan tó tètè fún wọn lọ́wọ́ láàrin 5 minutes 10 minutes tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n máa rí àwọn bandit yẹn mú, wọ́n máa rí wọn mú lẹ́sẹ̀kẹsẹ̀ because tán bá gbé drone gbogbo bọ́n ṣe ń rìn pátápátá ni drone yẹn máa tẹ̀lé wọn ló máa tẹ̀lé wọn bó ṣe ń tẹ̀lé wọn wọ́n máa sọ fún wọn láti inú control room ibi iná wà ibi báyìí iná wà báyìí iná ṣe rìn báyìí iná ṣe rìn láti bẹ̀ tó bá jẹ́ drone tó ń ju bọ́ǹbù á ju bọ́ǹbù sáàrin wọn á pa wọ́n tàbí tí wọ́n bá pa wọ́n ibi tó bá ti túká wọ́n àwọn sójà wọ́n máa bẹ̀rẹ̀ sí rí wọn mú. So bọ́n ṣe ń lo drone nìyẹn. So irú ti Ọ̀yọ́ láti ìgbà tí tọ̀yọ́ yẹn ti ṣẹlẹ̀ ká ní that same day làwọn náà ti gbé drone náà ti gbé drone tó ń fi wá àwọn ọmọ yẹn wọn àwọn tó jí wọn kó wọn lè rìn wọn tiẹ̀ tí lè dé anywhere tó ń fi máa mú wọn lè dé anywhere tó ń fi máa mú wọn because tó bá rí pọ́n gádà síbì kan wọ́n lè má ju bọ́ǹbù yẹn sí àárín wọn wọ́n á jù sẹ́gbẹ̀ẹ́ lọ́tún wọ́n á jù sẹ́gbẹ̀ẹ́ lósì táwọn ẹni rí i pé bọ́ǹbù kàn dún from nowhere wọ́n máa sá tán bá ti sá làwọn sójà ṣe máa kó wọn torí pé everybody ló máa fẹ́ wá way tó fi máa escape kò ní sí pé wọ́n dúró síbì kan wọ́n plan pé bá ṣe máa rìn rè kinní kan àtẹnitán gbé o àtẹnitán jí gbé o àti bandit tó jí wọ́n gbé gbogbo wọn máa ya dànù pátápátá ni nígbà tó bá rí i pé bọ́ǹbù ń dún from nowhere tán mọ ibi tán ti ń ju bọ́ǹbù wọn ò dẹ̀ lè yìnbọn kó dé òkè níbi tí drone wà. So èmi kàn sọ eléyìí ni wípé ọba ilẹ̀ àwọn governors ilẹ̀ Yorùbá ẹ lọ ṣe nǹkan tí àwọn governor Ìgbò yìí tán ṣe governor Enugu state ẹ̀yin náà ẹ lọ ṣe tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ táǹkù bandit ẹ lọ ra drone ẹ jẹ́ kí state kọ̀ọ̀kan ní drone kan ní bíi mẹ́fà kò sí nǹkan wọ́n lè rà bọ́n gbàgbára ọ̀dà tí èka tó yẹn tó bá sì ní bíi méjì mẹ́ta irú eléyìí tó ṣẹlẹ̀ lọ́yọ́ yẹn tí drone bá sáré gbéra láti Ìbàdàn á dógbómọ̀ṣọ́ in the next bíi 10 minutes ó ti dógbómọ̀ṣọ́ á dẹ̀ bẹ̀rẹ̀ sí ń wọ láti ibẹ̀ ó máa rí gbogbo báwọn people yẹn ṣe ń rìn wọ́n á dẹ̀ máa wò wọ́n lórí system nínú control room gbogbo bọ́n ṣe ń rìn náà máa wò wọ́n máa fáwọn sójà lọ́wọ́ báyìí náà ṣe rìn ibi báyìí náà wà tí drone bá ju bọ́ǹbù ẹ̀ kan gbòòs àwọn èèyàn á túká oh God Ọlọ́run federal government tó yẹ kán ni tó pọ̀ but it's as if Nàìjíríà pé wọn ready láti tackle insecurity. Ṣebí Gumi sọ̀rọ̀ Gumi ní òun mọ bíi tí pé nígbà tó ní pé Gumi o pé bandit ni Gumi lòun kì í ṣe bandit ó ní ibi tóun lọ ìjọba ló rán òun lọ ó ní ìjọba mọ bandit pé ìjọba mọ bandit ìjọba dẹ̀ mọ ibi tí bandit wà. Now instead of you using the money láti máa ní san ransom gbé ẹ lọ ń bẹ bandit pé ẹ lọ ń bẹ bandit kiri pé kán má strike tí wọ́n máa ń rán Gumi lọ ṣebí you know the will ṣebí ìjọba mọ ibi tán wà kí ló dé tí ìjọba ò strike káwọn people yẹn kan sá lọ ẹ ṣe máa bẹ bandit gọ́ọ̀mẹ̀ntì ò kì í bẹ bandit o wọ́n máa ń tackle bandit ni o wọn kì í bẹ bandit ṣùgbọ́n ìjọba Nàìjíríà wọ́n bẹ bandit ni o we don't know the reason tó ṣe rí bẹ́ẹ̀ tó fi ń bẹ bandit ìjọba ò kì í bẹ bandit o wọ́n máa ń tackle bandit ni pẹ̀lú àwọn intelligent security equipment. So ẹ ti rí òun ni governor Anambra Enugu state ló ti ń secure ìlú ẹ̀ díẹ̀díẹ̀ yẹn ẹ̀yin governor ilẹ̀ Yorùbá ẹ̀yin náà ẹ lọ gẹ́ẹ̀tì drone ẹ lọ gẹ́ẹ̀tì drone kẹ́ ẹ ní control room tí bandit bá wọbì kan láàárín 10 minutes ẹ máa gẹ́ẹ̀tì wọn ẹ máa mọ ibi tán wà unless you don't want to fight them ẹ máa mọ ibi tán wà òun nísìnyí àwọn ọba Yorùbá bíi 30 ni wọ́n ti sá kúrò náà ti fìlú lẹ̀ àìmọye ilẹ̀ Yorùbá ló ti dáwóró tó jẹ́ pé àwọn ìlú kéékèèké nílẹ̀ Yorùbá everybody ti sá lọ tó bá dẹ̀ ti sá lọ bẹ́yẹn tó ti ń dáwóró lára pláànù àwọn kí náà pè wọ́n Fúlàní láti lẹ̀ about 300 years ago náà ti ní plan yẹn pé àwọn làwọn nílẹ̀ Nàìjíríà pé àwọn fẹ́ gbalẹ̀ padà so gbogbo plan wọn náà dẹ̀ ti múṣẹ yìí because ibi táwọn èèyàn ti sá kúrò before you know Fúlàní á máa bẹ̀rẹ̀ sí gbàbẹ̀ wọ́n á máa settle síbẹ̀ díẹ̀díẹ̀ bọ́n ṣe ń settle síbẹ̀ wọ́n wọlé wá láti bẹ̀ wọ́n á wọ̀ gbòòrò wá wọ́n á strike wọ́n á padà sílùú wọn wọ́n á wọ̀ gbòòrò wá wọ́n á strike wọ́n á padà sílùú ibi tó ti léyàn kúrò so ẹ̀yin ìjọba tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ṣe tán láti tackle bandit o ẹ̀yin governors o nílẹ̀ Yorùbá ẹ lọ ra drone
go and get drone lẹ fi lè tackle bandit, kò ń ṣe sójà orí ilẹ̀ nìkan. Drone lẹ́sẹ̀kẹsẹ̀ drone máa monitor gbogbo ibi tán wà, ó máa rí wọn, wọ́n dẹ̀ máa rí wọn láti control room. Kò ń ṣe pé bóyá kán ṣe máa ṣe guess work, kò ń ṣe try and error. Wọ́n á máa monitor wọn, wọ́n á dẹ̀ máa sọ the particular place tán wà. Tó bá tún wá jẹ́ drone tó ń ju bọ́ǹbù, ọ̀rọ̀ tí mo sọ, lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ju bọ́ǹbù sáárín wọn, everybody máa fọ́n dàgbé ni. So tó ìjọba o, gọ́vnà tó mọ̀ pé òun fẹ́ tackle bandit o nílẹ̀ Yorùbá, ẹ lọ ra drone. Tí federal government tó bá mọ̀ pé àwọn fẹ́ tackle bandit lóòótọ́ ẹ lọ ra drone. So ó jẹ́ nǹkan tí mo ní pé kí n sọ. Ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kẹ́ máa wò lọ. Ẹ má gbàgbé, ẹ bá wa subscribe sí YouTube channel wa. Ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe, ẹ ò ní fi gbọ́mọ sí o. Oríṣi èèyàn mẹ́ta ni mo bá ní ọ̀rọ̀. Àkọ́kọ́, mo bá àwọn ìjọba wa federal ni o àti gbogbo state governors tó wà nílẹ̀ Yorùbá, mo bá wa lọ́rọ̀, mo ní information fún wa. Ẹ̀kọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, mo bá gbogbo àwọn ọba wa nílẹ̀ Yorùbá, mo bá wọn lọ́rọ̀, kò dín méjì. Ẹlẹ́ẹ̀kẹta, mo wá bá gbogbo àwọn atájọ́ ọmọ Yorùbá, mo bá wa lọ́rọ̀, kò dín mẹ́ta. Àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn là lọ́rọ̀ tèmi. Mo rò parí fídíò tá a fi wọlé. Gọ́vnà Mbá nìyẹn o, Peter Mbá of Enugu State. Báwọn gọ́vnà ilẹ̀ Yorùbá ṣe gba security vote ni gọ́vnà yẹn náà gba security vote o. Iṣẹ́ tó ṣe nílùú ẹ̀ ni pé gbogbo street ẹ̀ pátá, gbogbo street tó wà lẹ́nu pátá ni wọ́n fi CCTV camera sí. Gbogbo street yẹn ni street light wà, wọ́n wá fi CCTV camera sí street kọ̀ọ̀kan. Kì í ṣe city Enugu, gbogbo òru wọ́n fi CCTV camera sí street light kọ̀ọ̀kan. Is that not the work of security vote? Kò tó wá ṣe yẹn nìkan. Ẹjọ́ bá mi ṣó drone yẹn. Surveillance drone tí gọ́fìnà ti wá sọ pé àwọn ti rà, ó wà lọ́dọ̀ Air Force láti bí oṣù kan sẹ́yìn sí ìta ti ń gbọ́ níjọ́ tá a tún lè kàn tá a sọ wọn náà wọ́n rà ní 7.7 billion. Drone tẹ́ ń wò lójú wòran yìí, gọ́fìnà Peter Mbá ló rà láì sáriwo. Ẹ wò ó ti ṣiṣẹ́ ní Enugu o. Drone yẹn lẹ̀ ń wò yẹn ní ti tiwa ọ̀dọ̀ Air Force ní tiwa máa wà. This is a state governor. This is a state governor. Àwọn tí gọ́vnà yẹn dẹ̀ ṣe yẹn, ó dẹ̀ mú dáadáa, ó ṣèṣù dáadáa. Ó ṣèṣù dáadáa. Ẹ máa gbogbo street light kọ̀ọ̀kan, ẹ ní CCTV camera ní street light. Gọ́vnà ilẹ̀ Yorùbá, where's your own street light with? Even the street light wà, débi pàṣẹ fẹ́ mi CCTV camera sínú street light. Má gbé kúrò, máa bá mi show street light yìí. Torí pé téèyàn bá sọ̀rọ̀, ẹni máa parí ló máa lẹ́lẹ́rìí òun wà lálákè. Ẹ wo street light, ẹ wo street light, ẹ wo security light kọ̀ọ̀kan, ẹ wo CCTV camera lẹ́ wò lórí street light kọ̀ọ̀kan yẹn o. Máa yẹn tún wá ní commission kan special. Bá mi show ilé yẹn. Gọ́fìnà yẹn orúkọ ilé yẹn nìyẹn. Báwo tó mi pé wọn jẹ kó dúró? Ẹ bá mi command kìíní kan, command and control center. Iṣẹ́ wo náà ṣe bẹ́ẹ̀? Àwọn military àtọwọ́dá tìlú yẹn ni wọ́n níbẹ̀. Kí náà ṣe? Ibẹ̀ ni wọ́n ti ń control àwọn drone tẹ̀ ń wò yìí. Tí wọ́n lọ fi gbogbo CCTV camera yẹn inú ilé yẹn ló wà. Bí irú tí mo ṣó ìdọ́gìn ní àná pé tìrà ó lè ṣe. Ẹ sà, security vote ni gọ́vnà yẹn gbà o. Kí náà ṣe inú command yẹn? Ibẹ̀ ni wọ́n ti ń fi kọ̀ǹpútà gbogbo inú gbogbo Enugu. Gọ́fìnà tí la gbọ́ pé ó ṣiṣẹ́ Peter Mbá tó lè lórí security gbogbo ẹ̀ ilẹ̀ Ìgbò. Alex Oti là ń sọ ilẹ̀ Ìgbò tó lè Peter Mbá. Ìgbò ó ní mélòó láti gbọ́ pé wọ́n kọ́ ọmọ skul wọn ní bí wọ́n ṣe kọ́ àwọn skul tí wọ́n á bí rẹpẹtẹ nílẹ̀ Ìgbò. Ṣé ká sọ pé Tinubu ṣe pàṣẹ ni ó ń fún àwọn gọ́fìnà ilẹ̀ Ìgbò, ó fún wọn ní security vote, kò wá fáwọn tí Yorùbá wa? Àbáwọn tí Yorùbá wa ni wọ́n mowó ná, táwọn tilẹ̀ Ìgbò mowó ná. This is a man, this is a governor, current governor of Enugu State. Ó ṣe street light tó ṣe gbogbo tí gbogbo wa ń pariwo látijọ́ ìwé, ṣé kò sí CCTV camera ní ìgbà kan? Ayé Fáṣọlá ni mo sọ yìí, tí security ò tí ì di wèrè báyìí o. Láyé Fáṣọlá mo rántí dáadáa tó ṣẹlẹ̀ sí mi ní mo sọ yìí. Bẹ́ẹ̀ bá wọ Èkó láti Alákùkọ tẹ́tí wọnú Èkó lọ, tẹ́tí wọnú Lagos State bọ̀ báyìí,
bẹ́ẹ̀ bá ṣe ìkọ̀kọ̀ wà kọ́ máa gbọ́ park bẹ́ẹ̀ ni mo fẹ́ òtí lú láti mú CCTV camera tó wà ní street light láyé Fáṣọlá ni mo sọ Fáṣọlá was the governor wà kọ́ máa gbọ́ park ẹ̀lọ́ kìnìkan yà máa sọ̀rọ̀ ẹ̀ lọ́bẹ̀ ọ̀rọ̀ tí ń dún lọ́wọ́ bí wọ́n kú ìwọ múfù tẹ́ o tún múfù 10 mítà mbẹ́ ó ní mọ bí wọ́n ti máa yọ wá báyìí that is Lagos State kí náà pè security vote náà ni wọ́n gbà tó fi ṣe irú tàbí yẹn security vote ó dilẹ̀ Yorùbá mélòó míì látúrí tí wọ́n ní tọ́ní ẹtí títí tó lọ gẹ́rẹ́ débi pẹ́ máa rí street light ẹtí wà rí street light débi pẹ́ fẹ́ rí CCTV camera and this is the time ara àwọn nǹkan tó yẹ kó fi security vote ṣe nìyẹn ẹ wo surveillance drone yẹn náà ẹ wo surveillance drone máa yẹn ẹ jọ owó náà ti now ẹ wá jẹ́ ti táṣìírí kan ibi tẹ́rí ta ti ń wò yìí àwọn tí wọ́n kọ́ nìyẹn o àwọn agbẹnipa kọ́kọ́ ẹ̀wùgbà ammunitions kan kó lọ́wọ́ wọn ní area kan nìyẹn and they were now saying it that zero tolerance ní fún any bandit any of the tribe tó bá wọn kò jẹ́ ní Enugu state ṣé bandit àrílò ilé wọn lọ state yẹn lọ operate ayẹlẹ yóò dúró kọ́ máa pariwo Tinubu o ayẹlẹ yóò pariwo Tinubu o lè Tinubu must go Tinubu is not taking care of us he is not taking care of security ẹ wo tútà ilé ìpa báwo play video yẹn kó yẹ gbogbo wa tí mò ń sọ báwo play. Peter Mbah of Enugu State when it comes to security. It is now game over for these criminal elements. There are no gunmen that were recently caught in the forest planning a sinister act. The arrests were actually made possible by the high-powered command and control center, CCTV, AI, embedded cameras, and those security drones that you saw that Governor Peter Mbah recently procured, and our gallant officers who went into action immediately. In fact, if you don't repent or leave Enugu forest, Governor Peter Mbah has a strong message for you. Either you leave Enugu forest, you leave Enugu state entirely, or you repent. If not, you will be tracked by these high-powered cameras. They are watching you anywhere you are. Just listen to what Governor Peter Mbah has for you. We have always said that in Enugu we have no room for criminals. And once you commit crime here, no matter how long, no matter the length of time, that we must identify you, we must get you, and we must ensure that you're brought to justice. We have before now, of course, been able to apprehend some of the criminals. The people we have here with us today are those who took to their heels, who had been on the run. Ṣẹ́gun àkọ́tán sọ, ṣé nínú ilé tọ́kọ commander kìíní kan sí yẹn, wọ́n fi ilé yẹn wọ́n fi ṣe survey, wọ́n ti mọ ibi tí àwọn Fúlàní yẹn wà. Àwọn tẹ́ ń wò yìí, ó làwọn tó jẹ́ pé wọ́n kù nígbà tí wọ́n sá lọ. Àwọn tó sá lọ tó lọ kó wá ní torí kò síbi tán lè sá sí lẹ́nugun inú ilé tẹ̀ ń wò wọ́n tán kó ìtàn kó gbogbo nǹkan kan sí ó ní kíní kan center ẹ bá mi sọ ilé yẹn center kíní kan center yẹn irú nǹkan tí Ibrahim Traore ṣe command and control center ẹ ṣeun ṣé ní command and control center ẹ kò sí nǹkan ṣe mú ẹ ju pé wọ́n monitor CCTV camera wọ́n dẹ̀ control surveillance drone nǹkan ṣe mú bẹ̀ nìyẹn irú ẹ̀ gangan la fi wà pé Ibrahim Traore ṣe gbogbo ibi tí CCTV yẹn bá lọ gbé wá pàwọn Fúlàní yẹn tẹ bá ní sèse fídíò yìí dáadáa ẹ̀yin tẹ́ ń wò mí mo fẹ́ kẹ́rin wáìdì tẹ́ ẹ padà sẹ́yìn sí ibi tí wọ́n ti ń ṣe narration ní fídíò yìí ẹ̀yin pé wọ́n sọ pé àwọn tí wọ́n kù náà tán sá lọ tó ń lọ kó ni wọ́n kí dẹ̀ ni wọ́n fi kó náà ti rí wọn kó wọ́n níbi tí wọ́n pàgọ́ sí tán tí wọ́n ti ẹ̀ tí díyàn kó wọ́n kàn ṣe pàgọ́ sínú igbó wọ́n ṣe meeting but nítorí pé surveillance drone yẹn ti rí wọn àti CCTV camera tí wọ́n bí tí wọ́n pàgọ́ sí ó wà easier fún Enugu láti lọ round off àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn they round every one of them up but àwọn tó sá lọ tó kù torí kò síbi tán fẹ́ gbà tí CCTV camera ò ní mọ̀ àwọn tó kù lẹ́ni tí wọ́n ṣòfò wa wọ́n ti kó àwọn sẹ́ẹ̀tì kan ẹ̀ gbọ́ pé gọ́fúnà yẹn sọ bẹ́ẹ̀ pé àwọn tẹ́ ẹ rí yìí o àwọn tó kù nú àwọn táwọn kọ́kọ́ kó àwọn tó kù nú wọn tán sá lọ tí irú ẹ̀ bá wá ṣẹlẹ̀ lemọ́lemọ́ lẹ́nugu ẹ kọ́ ni pé gbogbo Enugu state kò sí tó jẹ́ Fúlàní because wọ́n ti mọ̀ pé kò síbi táwọn bá sínú igbó yẹn tí wọ́n ní rí àwọn ń tó yẹ kí gbogbo gọ́fúnọ̀sì ilẹ̀ Yorùbá ṣe rè àti gbogbo gọ́fúnọ̀sì Nàìjíríà pátá tó ní kálukú bá adopt system ẹni surveillance drone ẹni CCTV camera tó monitor àwọn ọmọ ìgbò wa kọ́ tó kójọ síbẹ̀ tó system then command and control center yẹn ti wà tí wọ́n fi monitor àwọn ọmọ ìgbò yẹn ṣé táwọn ṣe nìyẹn kódà 24 hours ló máa ṣiṣẹ́ 24 hours ló máa ṣiṣẹ́ kó dìgbà káràlú tó bá ṣe wọ̀lú ibi tó ti kójọ tó ti ń plan ní CCTV yẹn ti máa rí wọn ní surveillance drone yìí ti máa rí wọn pé wọ́n wà bí báyìí torí bí surveillance àwọn tó ń control surveillance drone yìí remote ẹ̀ wà lọ́dọ̀ wọn nínú command and control center yẹn
nínú ilé yẹn technology ni ohun tó ní kó fi security vote ṣe lélẹ̀. Look at Enugu as Enugu get it right. Ẹ wá sọ fún mi crime rate mélòó ni wọ́n máa report nínú Enugu yìí? They don't even need federal government help. All they need is owó tí federal government tó tán jẹ wọ́n kọ́ máa fún wọn déédéé, allocation wọn kí government máa fún wọn déédéé, tó dẹ̀ máa sanwó déédéé fún àwọn security tí wọ́n kó jọ. Ẹ wọ àwọn security yẹn wọ́n ń ṣe ọlọ́pàá wọn ṣáà ní o local hunters local security ni máa yẹn kó jọ o and they are at alert. Ohun tó nídìí ni pé ẹ lọ sínú gbó báyìí lọ local government báyìí níbi báyìí déédéé níbi báyìí wọ́n wà wọ́n kàn wọ́n lára ń bẹ̀ kọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ avọ́ wọ́n ti ládọ̀ gbogbo wọn. They are at alert, they are ready. Look at them, their morale is boosted torí pé wọ́n rí tó yẹ kán fún wa ṣàgbẹ́ndì. Kì í ṣe pé kò ṣẹlẹ̀ tọ̀tọ̀ já àwọn ọmọ wa kó tán lẹ́ẹ̀ṣẹ̀ wa harmonize Àmọ̀tẹ́kùn. We are not serious in this region wallahi. Bí ìlú gọ́fúnà tó serious ilẹ̀ Yorùbá lẹ́yìn Lagos state mo ẹ̀sọ́ ọmọ wẹ́ẹ̀sì Lagos state torí for long làwọn ti take security so paramount. Ẹni wọ́n lè commit crime ní Lagos state ẹlòmíràn tó ti ban ọ̀kadà láwọn eré àkọlẹ́kù tọ́kadà kan lè rìn just anyhow. Táwọn Fúlàní ẹ̀ bá fọ́kadà commit crime rate ti Lagos state máa wà reduce àwọn suburb náà ti lè ṣe but call Lagos state náà lè re-operate because wọ́n ti ban ọ̀kadà láwọn eré àkọ. Yàtọ̀ fún yẹn they have CCTV camera in most of their roads. Bí ilé sọ́ọ́sì bóyá ó lè fi bàjẹ́ o bọ̀ láyé Fáṣọlá bẹ́ẹ̀ ọ̀dọ́ ilé ìwò láyé Fáṣọlá rògbò. Àní lálẹ́ àwọ̀ àwọ̀ bá ṣe kó Ṣàngó àtúntò ìmọ̀ bíi tí ń bọ̀ lálẹ́ ẹjọ́ yẹn Èkó sára fẹ́ sùn at all cost. Ní mo ti gbọ́ bá kíní kan mọ́ gbà ọlọ́pàá tó ń sọ̀rọ̀ dà náà fi hàn mí pé kámẹ́rà ni inú kámẹ́rà ló ti ń wò wá. That is what all Yorùbá state needs. Ẹ rí pé ìfúnpọ̀ àwọn ọlọ́pàá wa pressure wọn máa wà reduce lé wọn lórí. They will not want too much pressure on them because wọ́n mọ bí tó fẹ́ lọ specifically. Ẹ wò gbà tí àwọn tí wọ́n lọ sí Yàwọ́ta àtẹ̀sìn ilé yẹn ẹ wò gbà tí wọ́n plan gbogbo bí tó ti ń plan yẹn ni surveillance drone yẹn ti máa rí wọn ni àwọn tó wà ní command and control center yẹn ti máa rí wọn kọ́ tó ní àwọn ń bọ̀ báyìí wọ́n ti rí wọn wọ́n ti lọ́dẹ wọn bọ́ torí bá serious pẹ̀lú security torí pé kọ́ńtì bí ìjọba ṣe sanwó security vote láti Àbújá wá níṣẹ́ làwọn pocket ẹ̀ bá ti ra mọ́tò fáwọn ọlọ́pàá ó parí ẹ̀gbọ́n kan tẹ́nugun ṣe if any state does it right me I will bring it here. Enugu ṣẹlẹ̀ Yorùbá o tábà sọ pé à support party kan mi lẹ́rù APC member ni kò sí tó kàn mí pẹ̀lú party mi tó kàn mí ní security fáwọn ọmọ wa security fáwọn aráàlú security fáwọn student wa níbo ni Fúlàní fẹ́ kójọ sí nínú Enugu yẹn ẹ wọ́n look at that orí mi dẹ̀ wú bó ṣe ń rí surveillance drone yẹn orí mi dẹ̀ wú look at it ṣé kò sówó láti fi rà ni ṣé kò kọ́ ẹbí gbogbo governors ilẹ̀ Yorùbá léèrè mélòó nínú wọn ló ní surveillance drone yìí bọ́sà ṣe ń fún gọ́fìnà Enugu lówó náà ni wọ́n fáwọn state governors tó kù lówó ó lè bí ṣe sọ fún wa pé let us call a spade a spade bẹ́ẹ̀ bá máa pabukẹ́ yé pa ẹgbẹ́ ìpè bọ̀dà tẹ́yìn dùn níṣẹ́ ni bọ́dí kálukú wá sọ reality believe you me ẹ má jẹ́ ká fẹ́ tẹ́lẹ̀ ká máa palapalapa we should face all our governors they forfeit us ẹ wọ́n kọ́ tí máa yẹn ṣe ní gbogbo ọmọ tó gba security vote yàtọ̀ fún gbogbo technology la sọ yìí technology la fi mọ̀ wáyà rẹ̀ ok bẹ́ẹ̀ bá jẹ́ gọ́fúnà gbogbo àwọn alágbára nílùú mi ni máa identify màá dẹ́ harmonize gbogbo wọn màá dẹ́ sọ fún wọn pé ṣé bí kágbàdo tó dáyé ṣé bí nǹkan kan là yẹ jẹ àwọn tó jagun múgbàmúgbà tó jagun jágun mi tí wọ́n jagun dàwọn mi tó jagun bá jagun àwọn yẹn ṣé technology ni wọ́n lò ní kí ló dé nísìn kí ló ṣẹlẹ̀ sí ilẹ̀ ìwọ̀n Yorùbá pàjùlọ ìwọ̀n Yorùbá nínú gbogbo ẹni tó lákàrà bá lọ́wọ́ jù ilẹ̀ Yorùbá ni where are those things now ní gbogbo wọn wà èyí táwọn tí wọ́n jagun nílùú òkú lánàá ń gbónú àwọn nǹkan yẹn wà ojoojúmọ́ dàgbà láwọn ní social media táwọn èèyàn sọ ìkan lóhùn lórí ìwé pamọ́ orí ìwé wà lórí àwọn tí bàbá òun gbé ìkan lóhùn lè sókè dílẹ̀ oríṣiríṣi fọ́ọ̀mù là ń gbọ́ lórí social media where are those people kí ló dé táwọn governors wà nílẹ̀ Yorùbá ọ̀hún harmonize gbogbo wọn give them that room láti operate agbára wọn tó sọ yẹn ilẹ̀ Yorùbá òṣèbí tó yẹ kí Fúlàní máa wá halẹ̀ mọ́ wa rárá ọdúnbọ̀mọdé yóò bàbá máa bá rọ̀bá nínú àrọ̀bá táwa bá nínú ìtàn tá a bá ní wípé why Fúlàní they came here once and they failed the same way tó fi ń kó wa lọ́mọ kó wa kiri náà ni wọ́n fi ń kó wọn gbà yẹn
system wọn ni tá a dá wọn mọ́ ni àdámọ́ wọn láti kékeré wọn lọ́ fi build wọn bẹ́ẹ̀ ẹ sábà ta yé jẹ ẹ sábà yé jẹ ni ọba má ba yé jẹ wọn dá lánàá kiri ṣe báwọn náà nílùú tó ti ń wá kiri wọn lé wọn lù wọn ni Nàìjíríà ló gba gbogbo wọn láyè ó kè tá a bá jẹ bẹ́ẹ̀ tó wà ní òtàn pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí ṣe bí bákan ni ò bá ṣe ṣẹ́gun wọn kí ló dé táwọn governors wá gbàgbé tán kí ló dé táwọn ọba wá gbàgbé tán ọ̀nà technology ni mo fi hàn wá yẹn tí governor state kan tó adopt tí ìlú ẹ̀dẹ́ gba òmìnira ẹ sọ fún mi cases méjì àbí mẹ́ta tá a gbọ́ wípé àwọn Fúlàní lọ kó wọn ní skul Enugu ó di mélòó ṣé pẹ̀lú olú technology wọn lè rí wọn gbogbo ẹnu mi sọ ní ìrò bẹ́ẹ̀ Enugu tẹ́lẹ̀ ẹ̀gbọ́n wọn gbé fada kínní kan wọ́n gba 100 million lọ́wọ́ ẹ̀ wọ́n gbé fada kínní kan wọ́n ò gbé fada mọ́ bẹ́ẹ̀ sí our governors all our governors should emulate from that man wọ́n mọ tó yẹ káwọn ṣe wọ́n ṣe ni if a man could come out and tell me he has bought surveillance drone worth 7.79 billion not even million and we not seen it today. Mákindé tiẹ̀ ṣe gbìyànjú láti ní wọ́n ti ọ̀dà ẹ̀kọ́ ìdè ní nígbà pé kò tí ì dé ẹ báwọn tiẹ̀ try ẹ̀ ẹ bẹ àwọn gọ́fúnà sókù léèrè do they ever have that thing thought wa èmi náà fẹ́ àwa náà fẹ́ ra state wa bẹ́ẹ̀ gbogbo state ló lè avoid ẹ̀ gbogbo state ló lè avoid ẹ̀ billions ní gbogbo wọn gbà lóṣooṣù sí lẹ́yìn kan sọ salary èlò salary àwọn èèyàn tán san I'm too sure lẹ́yìn Lagos state mi ìfẹ́ ẹ̀rí nílẹ̀ Yorùbá yìí ẹni tí salary àwọn staff ẹ̀ máa tó 2 to 3 billion ní orí bẹ́ẹ̀ wọ́n gba 60 wọ́n gba 16 wọ́n gba 20 30 billion IGR sì wà bẹ́ẹ̀ o tó sì máa rí o tánà generated revenue sì wà bẹ́ẹ̀ o tí ṣe ní nígbà kan láyé ìgbà kan rí a máa rí 0 vote 0 allocation àti bọ́ rí láyé ìgbà táwọn dáàdì tí wá wà lórí oyè 0 allocation mo bọ́ rí tí wọ́n ní fún local government ní kọ́bọ̀ tó ní fún state ní kọ̀ọ̀kan àwọn governors yẹn sì máa rówó lórí owó local government iye bá wọ̀n náà fún local government inú allocation tó ń gbà kò dẹ̀ sí local government tó gbà lẹ́nà 300 to 400 million lóṣooṣù wọ́n máa rí yẹn ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ní ìtàn máa fún wọn ní state allocation nínú ẹ̀ ní security vote wa àwọn governors kan dẹ̀ ti kọjá tí wọ́n gba security vote Babátúndé Rájí Fáṣọlá ló mọ̀ gba owó gbọ́ nígbà tó ní tó jẹ́ security vote tell me now olóhùn ògbọ́n ní olóhùn ògbá ní and look at the way the man perform brilliantly ní Lagos state bẹ́ẹ̀ náà lòun state wa I am proud to say it nígbà tí Ìbíkúnlé Amósùn wà níbí ntọ́jẹ́ kidnapping ó reduce drastically bẹ́ẹ̀ ẹ̀ tóun jẹ́ predecessor ẹ̀ tóun jẹ́ successor ẹ̀ rárá tóun jẹ́ successor fún wọ́n jí ìrọ̀gbẹ̀dẹ́ ilẹ̀ ọ̀tún ní kidnapper làwọn yẹn àwọn agbẹ́rẹ́nu gbọ́mọgbọ́mọ ilẹ̀ Yorùbá làwọn ẹ̀jẹ̀ Fúlàní all of a sudden from 2015 upward ilẹ̀ Yorùbá ò safe mọ́ kí ni àwọn governors wá ṣe technology lásán yẹn ok local kọ́ agbára àwọn bàbá tó wà gbà yẹn ń kọ́ kí ni wọ́n fi ń ṣe é sìn àfikún fi bá téèyàn jẹ àfikún rí ẹ̀kọ́ lónìí lọ́jọ́ méje ọ̀rọ̀ ìlú méjì tí mo gbé jọ sí òkè kí ni náà ìlú tí báyìí ti wá òkè kí ni ẹ̀sà òkè ìlú ẹ̀sà òkè tí mo gbọ́rọ̀ wọn jọ sí àti ìlú ayégúnlẹ̀ àwọn méjèèjì tí mo gbé kéèsì wọn jọ kìíní àná wọ́n pè mí látẹ̀sà òkè ìkan sọ fún mi pé ó ní lọ́jọ́ méje ó ti tóṣù kan sì ti yẹn ti sọ bọ́sẹ̀ mẹ́ta ó ní lọ́jọ́ méje lórílẹ̀ ayé mọ́ náà mi lè lò lọ fi pa Fúlàní ó lójú tì èmi ọmọ Yorùbá ẹgbẹ́ ló fi ń halẹ̀ mọ́ mi ní lọ́jọ́ méje wọ́n lọ́nà tó dá mi lẹ́yìn ìjọ méje máa pè é máa sọ fún ẹ pé dùn mí ìrìn náà mi dá nọ́mbà yẹn mọ̀ mọ́ nọ́mbà sílẹ̀ ló ti pè mí lẹ́yìn yẹn nọ́mbà abroad ní Amẹ́ríkà ìwọ̀n bá nípa lórúkọ jẹ́ wàhálì kíní kan tó yóò tẹ̀ ń pọ̀ fọ̀ pàápàá mú kan rẹ́rìn ní bó ṣe pọ̀ mú kan rẹ́rìn wọ́n ló gbọ́dọ̀ ìsọ yẹn mo ní àṣà ẹ̀ńpẹ̀ṣà ẹ̀kíní kan nígbà tó yẹ àrùn mi làbọ̀ wà ní ayé nígbà náà ni wà lóra pure water ó ti wá jẹ nígbò jẹ gbogbo náà ti tàn ó wá rán gbogbo kan mú kan rẹ́rìn ní pé this idiot ó mọ gbogbo ilé ìlú lọ pàṣẹ fún Fúlàní ìtawà Yorùbá fagbára ká níṣẹ́ sí ìnìyẹn wọ́n fi bá tèèyàn dẹ lágbára yẹn mọ́ ẹ wá jẹ́ kí n wá fi hàn yín àwọn kan tí wọ́n lo agbára tá à ń sọ àwọn tápà sẹ́wọ̀n pé gbogbo Yorùbá tó wà nílọrin gbogbo wọn ti sá lọ tán Fúlàní wá try ibi tán ṣe fún àwọn Yorùbá local government yẹn wọ́n wá try ẹ̀ pẹ̀lú àwọn tápà àwọn local government tápà Láfíàjì wọ́n wá try ẹ̀ pẹ̀lú wọn wọ́n mọ̀ báwọn forí jálé agbọ́n ni wọ́n lọ jí wọn gbé Láfíàjì ẹ̀wọ̀n táwọn yẹn ṣe wọ́n gbé àwọn ẹni yẹn àwọn Fúlàní àwọn ará Láfíàjì yẹn wọ́n sọ̀rọ̀ sẹ́wọ̀n pé ọmọ nupe ni wọ́n àwọn tápà ni wọ́n sọ nǹkan kan kódà àwọn ọ̀pọ̀lọpàá wọ́n kó àwọn ọmọ wọn lọ
wọ́n káwọn èèyàn wọn náà káwọn àgbàlagbà náà lọ wọ́n sọ̀rọ̀ wọ́n ń kó wọn lẹ̀ báyìí wọ́n mọ nǹkan tó ń bẹ́ wọn lórí níkọ̀ọ̀kan wọ́n kú ni àkú wọn lẹ̀ ń wò kọ̀ọ̀kan ẹ̀ bàbá mi dìsílẹ̀ ẹ̀ káwọn èèyàn rí okú wọn lẹ̀ ń wò ní kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ ẹ̀ka jáde okú wọn lẹ̀ ń wò kọ̀ọ̀kan ẹ̀ wọ́n àwọn ọlọ́pàá o àwọn òtí ẹ̀ ní surveillance drone o wọ́n ní surveillance drone ẹsẹ̀ làwọn tí wọ́n kó ẹsẹ̀ wọn lọ́mìnrin jáde wá tí bọ́n ló wà lọ́wọ́ ọmọ bàtà wọ́n kàn ṣubú lulẹ̀ wọn kú ni àwọn tápà sọ̀rọ̀ ní ìgbọ́ tápà wọ́n translate sínú write up yìí máa kà fún wa mo ń sọ gbogbo àwọn ilé oníkálùkù wa lè mọ̀ pé àfikà lọ múra nílẹ̀ Yorùbá àfikà lọ múra gan àfi kí Yorùbá lọ múra o ó ní wọ́n ní this happened yesterday in Nupe Tapa speaking area of Kwara State Lafiaji to be precise. The individuals were kidnapped by bandits and taken to unknown location, but instead of calling the army or police, the people immediately decided to go the ways of their forefathers by contacting their ancestors traditionally. Within 24 hours, the bandits began to die one after the other, as shown in the videos below. And unseen forces killed them all without a single gunshot. The above is the edited version. Wọ́n edit àwọn táwọn yìí torí pé life ẹ̀ bẹ́ẹ̀ raw ẹ̀ bẹ́ẹ̀ kò ṣe show. It's an edited version of English translated in language translated Nupe language translated into English. Yoruba, what are you waiting for? You too can do this and even more to defend your language and to defend your land and your people. Let us also come together cooperating and join forces to fight and defend ourselves, our land, and our people in the traditional ways of our forefathers. Let's stop suffering in silence and punishing yourself in the name of all these foreign religions of Christianity and Islam. God has given us powers, strength, knowledge, wisdom, and understanding. Let's put religions aside and defend our land now. Okun wọn lè rí tí wọ́n ṣò yẹn. Now, ó wá ní voice nínú. Màá ní kàn play video yẹn full. Torí àǹfààní àwọn tó gbọ́ èdè Nupe mo lè fẹ́ ní kàn play ẹ̀. Ká má kàn wò báyìí. Àwọn ògbọ́n tó ń wí mi ògbọ́n tó ń wí. But right up tá a kà yìí, ó ti yé mi. So ká gbọ́ n tán sọ ní Tapa. Gbogbo àwọn tẹ̀ wò yìí, kò ń ṣe true picture wọn rè. Wọ́n edit ẹ̀ ni. Wọ́n ṣe kú yẹn lè má ṣe show rárá nínú kí lorúkọ ẹ̀ nínú social media. Wọ́n á mú làwọn yẹn ṣe edit ẹ̀ wọ́n ṣe show ẹ̀ fún wa. Ká lè rí pé it is real. Ẹgbọ́n kan tí máa tó sọ Tapa yẹn sọ. Assalamu alaikum warahmatullahi ta'ala barakatuh. Jama'i to eji barka alhamdulillah bani ga zane ja kidnap gangan yi no aga yi shine bani ga ekun ruwa ne wanga zai ya da kala pa gangan yi no a da za shi yewa wadakin ana ya won bani na ce bi ci figo bani no dai wa ci wa bani ga da ji za mu ci pata dai wadakin kawai a ne zane wa da amma dai wadakin to alhamdulillah a bani je bana ga za bai na ya aya twani bani bana ga sai jimi ele ce ga ni bayan jiga to mile na ji ba ruwa ya ruwa na mikela sanu awon ti labin tabo na ya yo ima iye je bo fani ya gan buna ga za mu ci ga da kaya labari ba no to ga ya wa da kin da ya da kala pa da ya yi na da ya yi lafiya yo na da ya la pa na za mu ci ga su dai wa da kin ai ru bani afa ya bi ci figo bani wa ko dina da mi jin bani jama'i àdúrà ke yaya àdúrà be fuku mo za won ci kiwo olùwà iga ada cha o gan bandage dabo ṣùgbọ́n ama e ba ni àwọn dabo bia iye wa be fuku la chuju ibo anu modo assalamu alaikum warahmatullahi ta'ala barakatuh. Ẹ̀yin tẹ́ bá gbọ́ Tapa ẹjọ́ ẹja mi nírọ́ o nínú fídíò yẹn pọ̀ sí kọ́mẹ́ǹtì pé irọ́ ló pa bàbá gbàgede tó ń sọ pé ẹja mi nírọ́ bẹ́ẹ̀ confam tó sọ tẹ́ni yẹn narrate yẹn kí ló ṣẹlẹ̀ sí Yorùbá àbọ̀nù tán wípé àwọn bàbá wa ní surveillance drone àbọ̀nù tán fún àwọn bàbá wa ní CCTV camera báwo náà ṣe wá ṣẹ́gun kódà wọn ti ẹ̀ka mi báwo náà ṣe wá ṣẹ́gun méjèèjì la máa papọ̀ wèrè la fi ń wo wèrè la fi ń wo wèrè àwọn tó jálágbára ẹ kó wọn jọ àwọn tó mọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ ẹ kó wọn jọ ẹ kọ́ léjà àwọn méjèèjì ká fi méjèèjì jà àwọn tàtàn bá mọ̀ pé yes mo dá mi lójú mo lè dàtọ́ lẹ́nu ògbìn encourage wọn kì í ṣe pé kẹ́ ẹ bá kó wọn jọ kẹ́ ẹ má fún wọn lóúnjẹ o kì í ṣe kẹ́ ẹ kó wọn jọ kẹ́ ẹ má fún wọn òótọ́ ní Sunday Igboho sọ pé mi nídìí owó anybody ó nídìí owó ẹ gbọ́dọ̀ fún torí gbogbo ọmọ tó ń kó lẹ́yìn yẹn máa jẹun
bí ò béèrè èyí tó ní ká fi security vote ṣe nìyẹn gbogbo àwọn tá a bá kó jọ tó jẹ́ local security wa we must feed every one of them. owó jẹ nìkan kan a gbọ́dọ̀ fún wọn lówó tó tówó ẹ wọ àwọn tẹnukun yẹn wọ́n ṣe dúró wá ẹ sà kì í ṣe ẹnu lásán náà fi dúró they are ready to die torí pé nǹkan ti kó sápò wọn ẹ lọ wo most of àwọn northerners yẹn náà àwọn náà ti wake up Gombe àwọn náà ní mutim báyìí àìmọye mutim ra àwọn state kọ̀ọ̀kan náà tó ti ń kó ra wọn jọ iṣẹ́ tá a gbé Yorùbá náà ká fọ̀tẹ̀ sílẹ̀ ká fòṣèlú sílẹ̀ we must do the right thing àfi ẹ mọ̀ bá mo ti ń ké pé ká gbára wa lọ́wọ́ wọn ẹ mọ̀ bá mo ti ń pariwo ó là ń ṣe ló wá di pé wọ́n gbé àwọn ọmọ wa for almost 1 month tó bá dọ̀là sí àpé 1 month ó di 29 days ago now if I'm not mistaken ṣé kò ti jù bẹ́ẹ̀ lọ ṣá toró di 27 days ní Friday ó ti lé lóṣù kan ọjọ́ Friday ló pé 29 ló pé 27 Saturday Sunday Monday 29 28 29 30 èyí gangan ló kóṣù kan èyí 1 month ago ọmọ òkókó wà nínú òtútù tó jò rọ̀ tí gbogbo ẹ̀ tí wọ́n bẹ̀ tí wọ́n láṣọ búra 1 month ago obìnrin ṣe menstruation ó kè ká ní wọ́n ṣe parí menstruation wọn last month náà kó wọn ṣé wọ́n ṣe máa wà náà ní mọ́ǹtì nìyẹn wọ́n á máa ṣẹ̀jẹ̀ yẹn sára ń bẹ̀ àbí kí wọ́n fẹ́ fi bòdì pampers kan tà ló kódà àbí kí wọ́n pe kí ní tó máa ń lò yẹn diaper àbí kí wọ́n pe báwọn ẹ fẹ́ lò èmi mọ̀ nítorí tẹ́yìn obìnrin pé bá ìbànújẹ́ ńlá lọ́rọ̀ yìí báwọn ẹ fẹ́ ṣe ra wọn bẹ̀ yẹn complete 1 month àwọn kékèké àbí kò sáwọn ọmọ most of àwọn secondary school tí wọ́n kó yẹn most of àwọn obìnrin yẹn not menstruate how are they going to do it ipò kan náà tí ó lómi wẹ̀ àdé taking the bath ọmọ mi náà ọmọ nursery school tán kó lẹ́yìn tó bá jẹun breakfast tán wọ́n gbé oúnjẹ sínú lunch pack fún wọ́n ra bisikíìtì wọ́n ra gbogbo ẹgbẹ́ ló ti rí yẹn jẹ mọ́sìn ọmọ mi ò tí ì mọ̀ bó làwọn wà kò yé nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká jẹ́ kí tara òbí wà fún wa a dẹ̀ ń tọra wa láti jọ empty we staying on empty promises all the while kì í ṣe Ọ̀yọ́ state nìkan mò ń bá wí sẹ́ wàláhì gbogbo lẹ̀ Yorùbá ni mò ń bá wí gbogbo lẹ̀ Yorùbá àsìkò ní tí gbogbo wa máa pa kí tí mọ́ra ẹ̀jẹ̀ tó wá já wa sí kan tó bí mi nínú jù ẹnìkan sẹ́ni right of kan sí mi láàárọ̀ yìí ó ní wọ́n pa ọba onífúlàní pa ọba kan wọ́n wá tún bá wọn kà lóde ọba 30 àbọ̀bá kìíní kan tí wọ́n ti pa o nílẹ̀ Yorùbá o wọ́n á rò lẹ́nu mi pé are you people not ashamed ọba lágbé tó bá lórí ohun gbogbo ẹ àwọn ọba àgbà kan Fúlàní àwọlé pa wọn just like that wọn ò ní sọ fún Fúlàní yẹn pé gbé kíní ọwọ́ rẹ lẹ̀ ó yá mú gbálẹ̀ fún ọmọ gbálẹ̀ yóò sì gbálẹ̀ tí lè mọ́ ìgbọ̀n bá tó túlẹ̀ ni tìbọn tó gbé wá ibi wọn lè sọ pé ìwà àtàwọn èèyàn ẹ mọ̀ yìnbọn lóra yín fúnra wọn máa fọ ara wọn para wọn àwọn bàbá wa di ohun tó wá wọ nílé nì àtúwà ń kà ó ti jú ẹjẹ ìkà fún wa breaking over 30 Yorùbá monarchs abscond from palace after Fulani bandits abduct another Oba today making it 11 Obas abducted or killed tòun tó wà analyse ẹ̀ sísàlẹ̀ láì tijú are we fools ṣe ilẹ̀ Yorùbá ṣe kò ti ṣe wá ṣá are we serious aṣáára macaroni are you stupid are you normal we are not normal in Yorùbá land wallahi gbogbo nǹkan centralized power because everything is not normal mọ́ other things being equal other things are no more equal things are falling apart now and the center can overhaul. Number 1 Ọba Kẹ́hìndé Jacob Falodun Alágàmọ of Agamo Àkúrẹ́ North Local Government Ondo State Ọba Ṣẹ́gun Àrẹ̀mú stroke Ọba Olúṣẹ́gun Àrẹ̀mú àwọn ọba méjèèjì Cole Àrẹ̀mú Cole Olúkòwò of Koro Èkìtì Local Government Ọba Olúṣẹ́gun Àrẹ̀mú náà ni Àrẹ̀mú Cole Ọba David Babatunde Ògúnṣakin Ẹlẹ́sùn of Ẹ̀sùn Èkìtì tó fi ẹ̀pọ̀ lẹ́kìtì yẹn ti ẹ̀dá bẹ́ẹ̀ Ọba Samuel Ọlátúndé Olúṣọlá Ọba Ọlátúndé Samuel Olúṣọlá Onímọ̀jó of Ìmọ̀jó Èkìtì State Ọba Adégòkè Adéwùsì Olúfọ́n fífọ́n tẹ̀ ti pa yẹn ti pẹ́ bí 2012 àbí 2013 láti ń kí no bí 2020 láti ń kígbe yẹn Ọba Olúfọ́n bí 2020 or 2021 láti ń kígbe Ọba Olúfọ́n yẹn pé wọ́n pa máa fi Ondo State Baálẹ̀ of Ọ̀gbáyọ̀ Òkè-Ọdẹ Ìfẹ́lódùn Government of Kwara State Ọba Salmon Ọlátúndé Àwẹ̀dá Àṣàmú of Ọláyínká Ìfẹ́lódùn Local Government Kwara State Ọba JD Ògúnyọ̀dá Ìlúfẹ́milóyè
ọba James Dada Ogunyanda, ọba Lufon, ọba Lohun of Okoloke, Yagba West Local Government, Kogi State, Ojimbara of Banyanga Ile, ọba Kamilu Salami, Kwara State, ọba Siniolola Onipekun, Oniwo of Afin, Ifelodo Local Government, Kwara State, Adeniyi Adelana, traditional ruler of Ode Odiya Village, Owo Local Government, Ondo State. Wọ́n dẹ̀ tí ó gba àwọn ọba yẹn síbẹ̀, wọ́n tí ó gba àwọn ọba lẹ́ Yorùbá. Have we not failed? Haven't we failed? Yorùbá land. Ọdún ara wọn kan tí wọ́n kóra wọn jọ́sìn, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bára wọn sọ̀rọ̀, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ pé káwọn ṣe nǹkan kan ní community, wọ́n ṣẹ̀ wá kóra wọn jọ, wọ́n ṣẹ̀ wá ń bára wọn sọ̀rọ̀. Mo wo fídíò yẹn lánàá, nǹkan rẹ́rìn pé ṣé Yorùbá nǹkan ṣe ilẹ̀ Yorùbá. Give you Mrs. said. Ní ti governance àgbàdùn ara wo ìyá ń bẹ̀, ọ̀rọ̀ governance wa kan ṣe wọ́n. Ní ti ókè o pé káà náà tún mójú tó ra wa, àwa náà serious. Ẹni tó ti dọ̀nà méjì sí, mo ti bá gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ ti kí n tó lọ ti tọ̀dọ̀ ra wa, tọ̀dọ̀ àwọn ọba wa ni mo wà. Bọ̀ kí n mo rántí nǹkan kan lórí ti gọ́ọ̀mẹ̀ntì, mo fẹ́ sọ ti federal náà. Like seriously, Ọlọ́run dẹ̀ rá níyàn mi o, ní ìfipọ́n Tinubu lé o. Torí pé Tinubu fún ẹ̀ mọ̀ pé in tó ń ṣẹlẹ̀ yìí sọ̀jọba òun lẹ́nu, Tinubu náà dúró o. Bọ̀ wọ́n á fẹ́ bẹ́ẹ̀ ní bàbá Tinubu. Ẹni bá ní ká má jẹun, a máa ń tẹ̀bà ti ẹ̀mẹ́bà ni. Bẹ́ẹ̀ ṣe ní káwọn security àwọn àmì kọ̀ọ̀kan kí wọ́n máa lọ sí north lọ defend north yẹn, ẹ bá wá darí wọn náà sílẹ̀ south. Operation Kai Down, Operation Kain, Operation oríṣiríṣi operation là ń gbọ́ ní north, ẹ jẹ́ kí gbogbo àwọn operation yẹn náà máa bọ̀ ní south. Pàápàá jùlọ south west ìrànyìn, ẹ jẹ́ kó máa bọ̀ ńbẹ̀ káwọn náà wá kán wá kún àwọn tí ń ta àwọn governors wa lọ́wọ́. Ó má jẹ́ àwọn ń tà àwọn local wọn ta àwọn kan àwọn ọlọ́pàá làwa náà máa gbójúlé ní south west. Ẹ jẹ́ káwa náà ní àwọn full military. Lóòótọ́ o there are military base in each state. But àwọn state tẹ́ ń kó gbogbo àwọn àmì lọ́yẹ̀ tẹ́ ń kó àwọn troops lọ́yẹ̀ náà, military base wà láwọn state yẹn náà ní north, yet wọ́n sì ní military troop tí wọ́n lọ àwọn operation kìíní kan yẹn, ẹ jẹ́ káwọn operation yẹn náà wá sílẹ̀ Yorùbá. Tí mo sọ pé federal government ń try ni pé mo rí fídíò kan, ó yẹ kí n play fídíò yẹn láàrin ibẹ̀ yẹn kí n tó bọ́ sọ́dọ̀ àwọn ọba wa. Fídíò yẹn ẹni yẹn jáde, òun ó ń gba details lẹ́nu àwọn military wa bí ká sọ pé wọ́n rán ẹni yẹn sí wàlẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n gbọ́ nǹkan, ẹ jáde gbọ́ nǹkan tí máa yẹn sọ lórí pàápàá jùlọ lórí àwọn tí wọ́n kó bí federal government ò ṣe sùn mistake Yorùbá lọ bá wọn federal ready like seriously. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu máa kí n tó máa go further. Ọ̀yọ́ state government nítorí pé wọ́n tún fún wa ní update lánàá lórí akitiyan eléyìí tí wọ́n ń ṣe, iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ń ṣe láti lè jẹ́ kí kán mọ̀ wọn ọmọ yìí àti àwọn ìyá wọn kán lọ sílé láyọ̀ àti àlàáfíà. Àmọ́ nǹkan kan tí Ọ̀yọ́ state ti sọ ni wípé tí wọ́n bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ báyìí òun ni ó máa fi ṣe kíni, ló máa fi máa lélẹ̀. Kí nìdí? Ọ̀yọ́ state government sọ pé àwọn ò ní bá èèyàn kankan negotiate o, nítorí pé ó ti wá wọ̀n dájúdájú sí wa wípé àwọn olóṣèlú jẹgúdújẹrá kan òun ló wà nídìí owó yìí. Owó yìí náà ó pẹ̀lú nǹkan tí wọ́n fi ń campaign, tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé wọn. Níbi tí wọ́n yẹ̀yẹ́ Nàìjíríà dé, tán bá fún wọn lówó yìí, àwọn ọmọ kékeré tó jẹ́ pé àwọn ọmọ tó ń pè ní bandit yìí o, tó bá ṣe pé ìbọn ló wà lọ́wọ́ wọn, irú èmi máa dúró ti mẹ́ta nù wọn. Èmi fúnra mi mọ bí tí ara wọn máa kù sí. Ìbọn tó wà lọ́wọ́ wọn, òun ló fi sọ fún yín pé ẹni tó bá ná yẹta ṣé o, òun ṣe lè tán wọn comedian tó fi ń ṣe comedy tó ń ṣe rádaràda lórí social media o. Ayẹta tó bá máa ṣiṣẹ́ kò ń ṣe nǹkan tó máa gbé sórí social media. Tó bá ní ẹni tó confirm tó dájú tó lè ṣe, sọ fún ọ̀rẹ́ ẹ kí yẹn náà tó sọ fún ọ̀rẹ́ ẹ, wọn á lọ ṣe ń bẹ o. Ṣé ó ti yé? Ẹ má ṣe èyí tó yẹ pé ó máa padà máa fa ìfàsẹ́yìn sí ara yín, because àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn kò ń ṣe nǹkan tó yẹ pé èèyàn lè máa ṣe. Ọ̀rọ̀ la gbọ́ yẹn láti fi yé wa pé wọ́n ń gbìyànjú. Bẹ́ẹ̀ mo rí fídíò kan náà ìgbéyìn tí mo fẹ́ ká fi kún. A rí àwọn ammunitions, àwọn mọ́tò machine gun ńláńlá tí gọ́ọ̀mẹ̀ntì import wọlé láti lè mọ̀ pé àwọn náà ń gbìyànjú, because Tinubu náà mọ̀ fúnra ẹ̀ wípé n tó ń ṣẹlẹ̀ yìí ó rọ̀bù dat ìdọ̀tí, ó rọ̀bù ẹ̀ mọ́ ìjọba òun. Àwọn mọ́tò yẹn wọlé yẹn bí wọ́n lọ jẹ́ Kwara State náà gbà lọ sí north yẹn, look at àwọn èèyàn wá péjọ, wọ́n parí wọ́n kà yẹ àwọn mọ́tò yẹn ó di 10, ó di 15, ó di 20.
ó dáa bó ṣe jẹ́ broad daylight náà gbé wọlé káwọn Fúlàní lè mọ̀ pé ṣẹ́ẹ̀tì ẹni gbẹ́dì òtòṣì ó ti gbẹ́dì alárùkà ẹni gbé ọmọ wa nílẹ̀ Yorùbá ó ti gbé ọmọ alárùkà torí pé tẹ́lẹ̀ ìgbà kan gbé wọn lẹ̀ Haúsá northerners mélòó ló ní social handles bíi titi wa wà làwọn ó pariwo síta ariwo tá a dẹ̀ ń pa ìsà mo fọlọ́run búra ó ń raise àwọn governors wa to their toes it's bringing them on their toes tọ́lọ́ bá lè sọ pé kí ta ọmọ ìwálé kọ́ wálé láyọ̀ àtàlàfíà kí ọbẹ̀ dàtògún kí yọ́ dàtògún kọ́ bẹ̀ dàtò sí kílẹ̀ Yorùbá wà fortified káwa náà múra sílẹ̀ nílẹ̀ Yorùbá kílẹ̀ Yorùbá di nǹkan tó jẹ́ pé nóbi ṣeréṣeré mọ́ ọ̀rọ̀ pàǹdóde gọ́ọ̀mẹ̀ntì àdóde kìíní kan mo bá ló yẹ kó mọ wọ́n ránṣẹ́ sí state wa káwọn state governors wa náà kọ́ pàkìtì mọ́ra they should be up to the task bẹ́ẹ̀ bá ṣe eré àwa sọ bí ìkúmọ̀ gọ́fúnà ọtí àbí kí ló jẹ́ rí ọtí mi mọ́ rí mi ò mọ gọ́fúnà Buhari mi ìlànà méjèèjì ní láyé mi and they are not from my region yet tó bá ṣe dáadáa wàá sọ tó bá ṣe dáadáa ṣẹ́tì ẹ̀rí gọ́fúnà Enugu yẹn ó dẹ̀ mú mi lórí wish kó jẹ́ pé ilẹ̀ Yorùbá la ti nírú wọn bẹ́ẹ̀ kí ni wọ́n dẹ̀ kọ́ dẹ̀ kó jẹ́ gbogbo gọ́fúnà sí ilẹ̀ Yorùbá ló adopt irú system yẹn káwọn náà ní control center tó máa control gbogbo CCTV tó máa control ẹ̀ tó máa control surveillance drone everybody rà ó dà pé mo gbọ́ kọ́ṣù náà ti ra surveillance drone yìí as I think gbogbo state ló yẹ tó kàn sí nìyẹn ọ̀dọ́ kẹ́ra mọ́tò fọlọ́pàá òṣèlè mọ́ wọ́n ti ní enough mọ́tò nítorí ilé ìbádẹ́bẹ̀ ẹ̀kọ́ lè dé pé 1000 cars buses wọ́n kàn ráfọ́ lọ́pàá èyí táwọn rà láti jẹ́ ìgbìnà bìjì ó dà it's enough ẹ̀ka technology you should be Y2K compliance àwọn sophisticated technology yẹn ló yẹ kẹ́ ẹ máa import wọlé fún wa sí then kò ń ṣe déńdọ̀n ló yẹ kẹ́ ẹ máa kó fáwọn local vigilantes tẹ fọ́ọ̀mù ẹ fáwọn náà sophisticated weapon àwọn weapon tó jẹ́ pé kó máa dún létí kó máa gbọ́ wàá ti máa gbọ́ ẹ̀bọ̀n túmọ̀ rẹ tó bá ní búbúm wàá ti máa gbọ́ Fúlàní tó máa ṣẹ́jú sí Fúlàní báyìí pé Ọlọ́run you comot like this I fire you táwọn náà máa gbọ́ létí náà máa wọ pé àwọn ará sọ́ńdówó tó wà ní ṣe gbogbo lásán tó ń gbà náà àwọn ọ̀nà ọ̀nàkùnà ni wọ́n fi update àwọn tó dẹ̀ sponsor wọn owó tó ń jí kólú ìjọba náà lọ́ fẹ́ ra àwọn nǹkan yẹn fún wọn wọ́n dẹ̀ fi pa wọ́n fi ṣe business nínú àwọn tó bá rà 100 million wọ́n á gba 1 billion lé lórí ṣọ́ọ̀gbẹ́ 900 million ló wọlé fún wọn and that is why care is not taking I don't see us victory over them soonest mi ò rí àyàfi tí resolution bá wà okay wọ́n kọ́ South West governors àfọwọ́sí sọ pé no enough is enough ní South West kò sáyè Fúlàní mọ́ táwọn náà wà lọ ṣe gbogbo tó yẹ ká ṣe ká gbọ́nà ọ̀dọ̀ àwọn forefathers wa ká lè gbọ́nà technology náà tá ikú bara wa lọ́nà méjèèjì èké ìtàn bá gbé wá tọ̀nà wọn bá gbà ní ìtò gba káwọn yìí sí kó ní táwọn pàgọ́ fọ́n máa nínú ọmọ rárá kọ́kọ́ sínú odò wọ́n lọ báyìí kó yín bẹ̀rẹ̀ ní straight kárí ọmọ Badéọlá ṣé ẹ̀rọ tí àwọn ọgbà káwọn kan bù sẹ́yìn wọ́n á yún oyin tí wọ́n báyìí onílò wọ́n wọ̀ ní wàá bábọ̀ yìí ló máa ta wọn pa tójú wọn máa wúkú dùkú tọ́ ni wọ́n fi tí ìgbà tó bá lọ́nà ojúmọ́ mẹ́fì tẹ́jú tí gàdà wọ́n bá náà tẹ́jú bí wọ́n máa fáyà ara wọn lọ́nu tọ́wọ̀n nínú ọmọ rárá fúnra wọn máa sá padà wọ́n tẹ̀lé ọlẹ́mẹ́sẹ̀ wò wà láwọn yọ̀lẹ̀ ọ̀lọ́run yà sí àkọ́kọ́ náà wọ́n máa avoid the security ẹlẹ́ẹ̀kejì ni pé n tó bá fi jọmọ́ káyàmá ta lọ́dọ̀ tí wọ́n kórìíra ẹ̀ tó jọmọ́ ògùn wọ́n kórìíra ìbàjẹ́ ẹ̀rú máa ń bà wọ́n tó náà àwọn náà ń ṣe gan tó bá wá ní confam tó ju tàwọn lọ náà tẹ̀lé súnmọ́ bẹ́ẹ̀ mọ́ kálẹ̀ ni jókòó lé bá wọ́n ṣe ń bọ̀ yẹn ká máa àwọn bàbá wa láyé àtijọ́ máa wò wọ́n lárò gbin báyìí àjọ ẹ̀rọ sí Yorùbá tíráìsì ẹ̀yìn Ọlọ́run yà sí kí ló dé kí ló jẹlẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pàmò àfa àtọ́dẹ̀ wà tán ní fìlà kú burúkú lọ́wọ́ wọ́n kọ́ ká wáyà kan ní bíbí wọ́n máa dà sómi wọ́n máa dà sílẹ̀ wá bí ẹni kọjá bẹ̀ àwọn sáàmù tó wà ní bíbélì nǹkan àwọn sáàmù àlùpàmọ́kù kan wà lẹ́tọ́ bá bí ẹ tọ́ bá kà ọ́ tọ́ bá dàlú ẹ̀ lára òdùn déèyàn ó ní gbogbo agbára yẹn wà níbo ló wà àfòótọ́ ọdún ṣe nǹkan mọ́ ni kò sóòótọ́ ọdún mọ́ ni àwọn tó lóògùn mọ́ nísìn ẹ lọ bí wọ́n pé kí náà ṣe wọ́n fi ṣe fáwọn ọmọ yahoo ẹ̀bá kan ní kọ́ lọ fá orí obìnrin wá kọ́ fá bẹ́ẹ̀ wá tọ́ bá ní confam lọ́wọ́ ṣé ìyẹn àṣìṣe ogun ká wọ́n fi ṣe ní ogun kọ́ ṣe yahoo fáwọn ọmọ wọ́n bá ti ṣe àwọn yá fún wọn bí 1 million wọn kó sápò yẹn ti tó wọn bẹ́ẹ̀ tí wọ́n fi ṣe dáadáa tí ò ní yọ owó wọn ní ṣe ẹni wọn lórí social media kan polówó ara wọn ìgbà ẹlẹ́ máa gbọ́ bàbá kìíní kan ará àtápà bàbá kìíní kan ará Ìlọrin ẹ ó ti dé o ẹ máa gbọ́ o
wọ́n wá ṣe kí ni wọ́n wá gbàgbára irú agbára wo tán lè lò fún Fúlàní bọ̀kẹ́ni kan ṣẹ̀wọ̀n kan bá tiẹ̀ jẹ́ Yorùbá gbóná nù yẹn kẹ́yìn kan wà lamẹ́ríkà kẹ́yìn ránṣẹ́ sí láti Nàìjíríà wọn láfẹ́fẹ́ kìfẹ́ kó má ba gi oko lára ẹ̀ ní jókòó nulẹ̀ kẹ́ máa sọ fáfẹ́fẹ́ ẹ̀ bóyá bá ṣe wà yìí ó yà gbogbo àwọn tí wọ́n wà lọ́dọ̀ àwọn ọmọ wa tó ká àwọn ọmọ wa pamọ́ àsùnfọ́fọ́ tẹ̀fọ́n yóò fọ́n máa sùn wọ́n tẹ̀ sùn lọ fóṣù kan títí tọ́lọ́pàá máa fi débẹ̀ táwọn àgbà bíi káwọn fi káwọn ọmọ wa kó ààrẹ nílò ìlú yẹn àfi kẹ́ máa ṣoògùn kàkẹ́ máa polówó rán kiri lórí social media ó máa ṣe lára Yorùbá o ẹwọ tún táwọn ta pàpà ẹ kọ́ńṣó tọ́wọ́ ni wọ́n yẹn o tọ́wọ́ láfíà jẹ just one time àwọn yóò dẹ̀ bá wọn gbọ́n wọ́n bẹ tọ́ máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ láyé wọn ṣọ́ọ̀tù wọn tó wọ́n kọ̀ dé láfíà jẹ wọn wọ́n á ti gbọ́tọ̀ àwọn náà máa wọ́n ní network tó kọ̀ nẹ́ta ara wọn ẹ kò fẹ́ lọ ìlú yẹn Umoru ibẹ̀ ló lọ Sakuras ibẹ̀ ló lọ orúkọ burúkú náà kú máa ń yàn orúkọ tí ò ṣe é pè Alimọ Cruz ibẹ̀ ló lọ gbogbo wọn ti kú dànù má lọ ẹ má dé bẹ́ẹ̀ yẹn o kí ló tà lè ṣe bẹ́ẹ̀ náà lẹ Yorùbá wọn ọ̀rọ̀ anybody ṣe wọn pẹ̀lọ́pàá wọn pẹ́ anybody wọ́n dẹ̀ fún wọn remote control ìyẹn dẹ̀ yọ àrí ìdẹ́bà gbọ́ invisible àtàlà ìlú òyìn ẹ̀mọ̀ ní wọn jí lórí lọ́tí ẹ̀lú wọn ọmọ ibi tó ti wá kó ṣe yìí ń bọ̀ sẹ́ni tẹ́rì lẹ́bà yìí ń bọ̀ wọ́n kàn ní báwọn ṣubú lẹ̀ wọn kú ni láàrin 24 hours àwọn ènìyàn padà sílùú kí ló kù Ọlọ́run aṣàánú Yorùbá ọdún òmìnira àwọn kan náà tán kóra wọn jọ ìyẹn ni máa fi ṣe lọ kóra wọn jọ tán sọ̀rọ̀ àwọn náà fẹ́ wọ́n tó dà wọ́n sọ tó fa wàhálà yẹn láti bẹ̀rẹ̀ pàápàá Yorùbá Africa corporate Ọlọ́run ó dẹ̀ ń bá mi nú jẹ́ gan Africa wa Yorùbá corporate Africa where there is will there will be success ká will ká jẹ́ kí ẹ̀hún kó wà àti pé káwa náà ṣetán ká rẹ́dì tá a bá ti rẹ́dì kò ní sí solution let us all prevail on our governors let us prevail on them tẹ́gbà tí ẹ̀ wá ṣe tágbàrò ògbà ká go to the federal government ṣé báwọn náà ṣe bọ́jẹ́tì fún security